kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Olúwàbùkọ́lá kó tẹ́ mọ sí ẹ̀yìn rere ìyá àwọn ọmọ rere ayé ẹ̀yìn rere àti ọ̀rẹ́ ẹ̀yìn rere jẹ́ àgbàdúrà lórí ètò Kò Sí Mìmì. Bàbá wa gbé yín ga fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà, dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá tí ó pọ̀ bí iyan rèé tí òkun, a dúpẹ́ fún àánú ńlá ńlá yín lórí ayé wa, a dúpẹ́ fún ìwàláàyè wa tí ẹ dá wa sí lórí ilẹ̀ ayé. Ilẹ̀ ò jẹ́ ó gbé wa mì, ẹ jẹ́ kí ilẹ̀ kó ga jù wá lọ, ẹ jẹ́ ká di èrò tí ó sùn nínú àgbàrá ẹ̀jẹ̀, ẹ jẹ́ á di èrò ibi ìgbókùpamọ́ sí. Ògo ní forúkọ yín, ẹ gbọ́ ọpẹ́ wa, ẹ gba ìyìn wa. Ètò ìní Olúwa ẹ bá wa ṣe, bó bá gbé tí ọ̀tún wọlé kó má gbà tòsì jáde, kó ṣe ọkàn àti ara wa ní rere. Jésù Olúwa wa, àmín àmín orúkọ Jésù. Kí ni ohun tí a fẹ́ gbéyàwó lórí ètò Kò Sí Mìmì lénìí? Lórí ètò Kò Sí Mìmì lénìí, ohun tí a fẹ́ gbéyàwó sọ wípé Jesebeli nínú ìjọ. Jesebeli nínú ìjọ. A ó mú bíbélì kíkà wa nínú ìwé ìfihàn. Bíbélì kíkà wa nínú ìwé ìfihàn náà ó tún mú bíbélì kíkà wa. Ìfihàn orí ìkejì ẹsẹ̀ 20. Ìwé ìfihàn orí ìkejì ẹsẹ̀ 20 tí ó kà báyìí pé ṣùgbọ́n èyí ni mo wí fún ọ, ṣùgbọ́n èyí ni mo wí sí ọ, nítorí tí ìwọ fi ààyè sílẹ̀ fún obìnrin nì Jesebeli tí ó ń pe ara rẹ̀ ní wòlíì, ó sì ń kọ́ àwọn ìránṣẹ́ mi, ó sì ń tàn wọ́n láti ṣe àgbèrè àti láti máa jẹ ohun tí a pa rúbọ sí òrìṣà. Jesebeli lórí pẹpẹ. Jesebeli lórí pẹpẹ, òun ni a ti kà nípa rẹ̀ yẹn o. Ìwé ìfihàn orí ìkejì ẹsẹ̀ 20. Ṣùgbọ́n èyí ni mo wí sí ọ, nítorí ìwọ fi ààyè sílẹ̀ fún obìnrin nì Jesebeli tí ó ń pe ara rẹ̀ ní wòlíì, ó sì ń kọ́ àwọn ìránṣẹ́ mi, ó sì ń tàn wọ́n láti máa ṣe àgbèrè àti láti máa jẹ ohun tí a pa rúbọ sí wòlíì àti òrìṣà. Jesebeli lórí pẹpẹ. Kí ni ó jẹ́ kí n mú àkórí yìí wá? Ṣé Yorùbá bọ̀ wọ́n ní pé ìran wíwò kì í fọ́ni lójú, ọ̀pọ̀ ọ̀rọ̀ gbígbọ́ náà kì í sì dini létí. Ohun tí mo gbọ́ ni ó jẹ́ kí n mú àkórí yìí wá. Jesebeli lórí pẹpẹ. Ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn. Àwọn alákòóso wọ́n gbé olùṣọ́ àgùntàn yẹn lọ sí inú ìjọ yẹn. Nígbà tí wọ́n gbé olùṣọ́ àgùntàn dé inú ìjọ, olùṣọ́ àgùntàn yìí nígbà tí wọ́n gbé dé inú ìjọ, olùṣọ́ àgùntàn wá sọ pé a ti dé inú ìjọ báyìí o, gbogbo nǹkan gbọ́dọ̀ yàtọ̀, iṣẹ́ Olúwa gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn o, a gbọ́dọ̀ ṣe gbá, a gbọ́dọ̀ ṣàwọ́, a gbọ́dọ̀ ṣe kókó bàbá sásun. Àwọn èèyàn wá sọ pé olùṣọ́ àgùntàn ẹ tẹ̀ jẹ́jẹ́ o, anything tẹ́ bá fẹ́ ṣe nínú ìjọ yìí ẹ jẹ́ kọ́kọ́ rí ìyá alágbájá o, àwọn ìyá ìjọ yìí o. Tí ìyá alágbájá ò bá fò tẹ̀tẹ̀ nǹkan tẹ́ bá fẹ́ ṣe, a ní lè ṣe o. Ìyẹn wá ní ìyá alágbájá kẹ̀, kí ló kan ìyá alágbájá ìyá ìjọ nínú gbogbo nǹkan tá à ń sọ? Àwọn níyá ìjọ, àwọn níyá ìjọ, a lè ṣe nǹkan kan lẹ́yìn wọn. Ìyẹn wá sọ pé olùdarí ìjọ ló gbé mi wá síbí, àwọn alákòóso ìjọ ló gbé mi wá síbí, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ìyá ìjọ, èmi kọ́ ni mo sì fi wọ́n jẹ ìyá ìjọ, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú wọn. Ó dáa. Olùṣọ́ àgùntàn wá tẹ ìwé handbill, ìwé pélébé pé a máa ṣe program yẹn ọjọ́ 7 ló máa gbà wá tá a máa fi ṣe. Ó ti tẹ ìwé, ó ti lẹ gbogbo ìwé lọ, ó ti lẹ̀ káàkiri. Àwọn èèyàn ti ń retí. Ọjọ́ kìíní wọ́n bẹ̀rẹ̀ ìsọjí, wọ́n ṣe ọjọ́ kejì, ọjọ́ kẹta. Nígbà tí wọ́n parí tọjọ́ kẹta, ìyá bá wá bá olùṣọ́ àgùntàn pé wọ́n sọ fún ẹ pé kó wá gbàyè lọ́wọ́ mi, o kọ̀ ò wá gbàyè lọ́wọ́ mi, o ti ṣe o. Nínú ọjọ́ 7 yẹn mo ti fún ẹ láyè láti ṣe ìsọjí ọjọ́ 3. Ọjọ́ 3 yẹn náà ni kò close chapter, ó ti parí nìyẹn, o ò lè ṣe ọjọ́ 7. Olùṣọ́ àgùntàn ní mi ò lè ṣe ìsọjí ọjọ́ 7 wo, kí lẹ sọ? Irọ́ o, àti lẹ pósítà ilé ìyá máa conclude 7 days yẹn, ọjọ́ 7 yẹn máa pè. Ìyá ní mo ti kìlọ̀ fún ẹ o, ọjọ́ 3 yẹn ó ti tó ẹ gẹ́, parí ẹ̀ síbẹ̀. Olùṣọ́ àgùntàn yarí. Ó yarí, ó ṣọjọ́ 7 o. Ìjọ tán parí ọjọ́ 7, ìyàwó olùṣọ́ àgùntàn ó fò sánlẹ̀ ó kú. Nígbà tí ọjọ́ tí wọ́n ń sin ìyàwó olùṣọ́ àgùntàn yẹn, àkọ́bí ẹ̀ náà tún fò sánlẹ̀ ó tún kú. Ṣé mo máa ń sọ pé ilé ayé yìí èèyàn gbọ́dọ̀ ní agbára, nítorí ìwé mímọ́ sọ pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara là ń bá ja ìjàkadì. Nígbà tí olùṣọ́ àgùntàn rí eléyìí ló bá fi gbé ta, ló bá lọ bá àwọn aláṣẹ, ẹ gbé mi kúrò ń bẹ̀ yẹn, mi ì ṣiṣẹ́ ń bẹ̀ mọ́, ẹ gbé mi lọ síbòmíì láti lọ ṣiṣẹ́ ìránṣẹ́.
ìyá yìí ibi tó máa gbà yọ sóun leléyìí. Yorùbá sì bọ̀ wọ́n ní olóògùn arìnyà oúnjẹ áyán. Ẹni tó a máa ń sọ náà pé ẹni tó bá máa bá èṣù jẹun síbi àágùn. Ẹ wo ibi tí Jésébẹ́lì nínú ìjọ tó ti yọ sí olùṣọ́ àgùntàn. Ó yọ sí olùṣọ́ àgùntàn, ó fi ìyàwó olùṣọ́ àgùntàn àti ọmọ olùṣọ́ àgùntàn ó fi dájọ́ nítorí pé ó sọ wípé olùṣọ́ àgùntàn ò gbàṣẹ lọ́wọ́ òun. Jésébẹ́lì nínú ìjọ, nǹkan tí mò ń sọ yìí ìlú Ìbàdàn ló ti ṣẹlẹ̀. Jésébẹ́lì nínú ìjọ, Jésébẹ́lì nínú ìjọ, mo sọ fún ẹ. Olùṣọ́ àgùntàn míì wọ́n tún gbé míì wá, ìmí yẹn wá dé. Nígbà tí ìmí dé ṣe ti gbọ́rọ̀ òyìn pé báyìí ló ṣẹlẹ̀, ló bá lọ bá ẹ̀yin ìyá wa, ẹ̀yin kinní kan ẹ pẹ̀lẹ́. Ìyá ìjọ ló lọ kí yẹn o. Nígbà tán ti ròyìn fún pé àwọn ìyá tó wà ń bí leléyìí, tó bá ti any program tó bá ti fẹ́ lọ ṣe, á wá lọ máa bá ìyá màmá wa a fẹ́ ṣe ìpàdé àwọn ọlọ́mọ wẹ́wẹ́ o, ṣé ká ṣe é? Ó wá lọ ń gbàṣẹ lọ́wọ́ ìyá ìjọ. Nítorí pé òun gan ò ní ná nínú, òun gan ò tí ì tó tán. Jésébẹ́lì nínú ìjọ ni mò ń sọ fún ẹ nípa rẹ̀ yẹn. Àìmọye àwọn ìjọ tó jẹ́ pé Jésébẹ́lì wà níbẹ̀. Jẹ́ kí n tútù àṣírí míì fún ọ. Àwọn ìjọ kan wà tó jẹ́ pé àwọn Jésébẹ́lì pàápàá àwọn ni wọ́n mẹ̀mí, wọ́n á máa fi ẹ̀mí òkùnkùn. Mo sọ fún ẹ pé ìran kì í ṣe ohun tó ṣe àjòjì. Bí àwọn ọmọ Ọlọ́run bí wọ́n ti ń ríran, bẹ́ẹ̀ ni àwọn tó wà nínú òkùnkùn náà ń ríran. Gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé tá a bá ní ohun tó jẹ́ ojúlówó, bẹ́ẹ̀ ni a máa ní counterfeit ẹ̀. A ti mọ̀ wípé eléyìí ti Jésù Kristi ti Olúwa wa, òun ni ojúlówó. Síbẹ̀ èṣù náà ní counterfeit tiẹ̀. Nígbà tí ọmọ Ọlọ́run bá ríran tó jẹ́ ojúlówó, èṣù náà máa ń ríran títí tiẹ̀. O tí ì máa lọ láàrin ọjà kó rí ẹnìkan tó so oríṣiríṣi tó so àwọn oríṣiríṣi mọ́ra, tá tún máa ríran sí ẹ pé arábìnrin báyìí àbí ẹ̀mí ìta tó òrùka dúdú oríṣiríṣi àwọn òrùka lóríṣiríṣi sọ́wọ́ tá máa ríran sí ẹ, tó sì jẹ́ pé ìran tòótọ́ ni, ṣùgbọ́n àti ọ̀dọ̀ èṣù láti gbé wá. Ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ míì àwọn tó jẹ́ Jésébẹ́lì gangan àwọn ló máa ń mẹ̀mí tá ti wọnú ẹ̀mí lọ, wọ́n á ti ṣe kinní kan. Àtúmọ̀ mi o, òkè yíga alágàjù, òkè yíga náà máa mẹ̀mí lóríṣiríṣi. Jésébẹ́lì nínú ìjọ, mo sọ pé Jésébẹ́lì nínú ìjọ ó jẹ́ ohun tí nígbà ìkẹyìn yìí ó pọ̀ jù, tó jẹ́ pé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run o gbọ́dọ̀ kíyèsára. Gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ìwọ gangan gbọ́dọ̀ kíyèsára. Kó tó yan àwọn tó máa jókòó sórí pẹpẹ láti bá ọ wàásùn àbí láti bá ọ ṣiṣẹ́ ìránṣẹ́, kò ń ṣe nǹkan tó lè fojú lásán yàn. O gbọ́dọ̀ lọ nínú ẹ̀mí kó gbàdúrà gidi, nítorí pé Jésébẹ́lì á máa jókòó sí orí àga ìwàásù nínú ìjọ. Ó jẹ́ rántí ohun tó ṣẹlẹ̀ tí mo mọ̀ kòrókòró tí ó ṣẹlẹ̀ sí ẹni tó súnmọ́ mi. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé nínú ìjọ yìí ìyàwó olùṣọ́ àgùntàn òun ni ẹ̀ṣọ́ ìjọ o. Tó bá ti kúrò lórí pẹpẹ, ó fẹ́ lọ bá àwọn ẹ̀ṣọ́ ìjọ nìyẹn. Kí ló fẹ́ lọ ṣe? Ó fẹ́ lọ gba owó ọrẹ. Òun ló máa kó owó ọrẹ sápò, òun ló fẹ́ lọ kò ní kówó dé báǹkì, á ti mú owó ọrẹ á ti ná. Àti owó tó yẹ kó lọ sí báǹkì àti owó onírú owó aláta tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé á tún máa fi àkáǹtì àwọn ọmọ ìjọ, àkáǹtì nọ́mbà wọn á fi máa yáwó, a máa béèrè BVN nọ́mbà wọn, a sì máa fi yáwó. Ìyàwó olùṣọ́ àgùntàn ni mò ń sọ fún ẹ nípa rẹ̀. Nínú ìjọ gbogbo àwọn ọmọ ìjọ náà ti bọ́ sí akóló ìyàwó olùṣọ́ àgùntàn, nítorí pé wọ́n ní trust nínú ẹ̀, wọ́n ní trust nínú ọkọ ẹ̀. Trust tí wọ́n ní nínú ọkọ ẹ̀ yẹn náà ni wọ́n fi ń bá ìyàwó lò. Wọ́n á fún ní BVN nọ́mbà, á sì lọ lẹ́yìn wọn, á lọ yáwó lórí àkáǹtì wọn. Wọ́n wá send text message sí wọn pé lágbájá ó yẹ owó báyìí ó yáwó báyìí. Ṣáà rí pé Jésébẹ́lì ti wọnú ìjọ, àbí ìyàwó olùṣọ́ àgùntàn tá a máa sọ ẹ wo kọ́lọ́run kó ṣàánú fún wa. Ohun tí mo mú wálé ní ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ̀yin ọmọ Ọlọ́run nítòótọ́, ẹ jẹ́ ká kíyèsára. Ẹ jẹ́ ká kíyèsára, nítorí pé èṣù ò sí nílé ijó mọ́, kò sí nílé aṣẹ́wó mọ́, kò sí ní patí mọ́. Èṣù ti wà nínú ìjọ. Bíbélì sọ wípé nínú àwọn ènìyàn mi ni ènìyàn ìkà wà. Ó túmọ̀ sí pé èṣù wà nínú ìjọ. Ẹ rántí pé nígbà tí Ọlọ́run béèrè lọ́wọ́ èṣù níjọ́sí
níbi tí àwọn ọmọ Ọlọ́run péjọpọ̀ sí tí èṣù wà ń bẹ̀. Èṣù níbo ló ti ń bọ̀? Ó ní mò ń ṣe ìrìnkèrindò ni, nínú ìrìnkèrindò ayé ni mò ń ṣe. Ó sì péjọpọ̀ pẹ̀lú ọmọ Ọlọ́run. Ó dájú wípé nínú ìjọ tí ìwọ náà wà, àwọn Jésébélì wà níbẹ̀. Ṣùgbọ́n gbàdúrà kí o ní ìdá ẹ̀mí mọ̀. Ìdá ẹ̀mí mọ̀ kó má lọ gbé Jésébélì sórí àga ìwàásù. Èyí tí mo mú wálé ní nìyẹn. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. Àwa olùṣọ́ àgùntàn àwọn ọmọ Ọlọ́run nítòótọ́. Ká má di ìjẹ fún Jésébélì nínú ìjọ, nítorí ẹ̀kọ́ òdì ló máa kọ́ àwọn ọmọ ìjọ. Ohun tí ò tọ́ tí ò yẹ tó lòdì sí ti Bíbélì, òun ló máa kọ́ wọn. Ká má jẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa. Ohun tí mo mú wálé nìyẹn. Jẹ́ kí a gbàdúrà. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, ayérayé mo dúpẹ́ fún àánú tí mo rí gbà. Olúwa, gbogbo ibikíbi tí Jésébélì ti farahàn nínú ìjọ wa, iná Ọlọ́run ó yá máa jó wọn run. Iná Ọlọ́run máa jó wọn run, nítorí akọ̀wé rẹ̀ wípé iná tí ń jó nínú ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ọlọ́run akọ̀wé rẹ̀ pé iná síwájú Olúwa ó jó àwọn ọ̀tá rẹ̀ run. Gbogbo àwọn tó jẹ́ Jésébélì nínú ìjọ wa, iná Ọlọ́run ó yá máa jó wọn run, àṣírí wọn má jẹ́ ó bò, tú wọn láṣìírí. Jésù Olúwa wa, àmín, àmín ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako, ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, àti ọ̀rẹ́ ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mímì. Nígbà tí a tún máa pàdé lórí ètò Kò Sí Mímì, pàdé wa bí oyin. Ó dàbọ̀.